amara bihi al-mursalin gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe pa àwọn mùmínì láṣẹ pé kán máa ṣe àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn fún wọn lábàlá pé kán ní àdìọ́kàn tó dá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kán máa ṣe ìjọsìn tó dá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kán máa ṣe àwọn òwò tó dáa kán máa ṣe ìjọsìn tó dáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe pa àwọn òjíṣẹ́ Ọlọ́run náà láṣẹ. So kò í ṣe àwọn tó já àwọn mùmínì nìkan lọ́wọ́ pa láṣẹ ó pa àwọn òjíṣẹ́ náà láṣẹ. Gbogbo wa kí ni wá o gbogbo ẹwọ Ọlọ́run bá ní gbogbo wa àtàwọn nípa Ọlọ́run bá. Torí ìdí eléyìí láfi gbọ́yé wípé ẹ̀sìn yìí ẹ̀sìn tó yẹ tí pé ó ṣàlàyé àwọn nǹkan tó máa mú nǹkan fún wa rọrùn ni. Torí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó ní bẹ́sìsì nìkan ó ní nǹkan tó jókòó lé lórí. Bá a ṣe ní Quran gẹ́gẹ́ bẹ́ẹ̀ kí nìyẹn látún ní hadith tó ń ṣàlàyé ẹ̀sìn wa fún wa. Tẹ́lẹ̀ bá wọn túmọ̀ sí nǹkan kan ó ń túmọ̀ sí pé ẹ̀sìn Islam rèé o ẹ̀sìn tó yẹ sí pé kí nìyẹn o ẹ̀sìn yẹn kó mọ́ ni tó dẹ̀ sí pé àwọn nǹkan tó wà nù rẹ̀ náà nǹkan tó yẹ sí pé kí nìyẹn o nǹkan tó yẹ kó clear ni. Lábẹ́ ilé lára nǹkan tó wá pa wọ́n láṣẹ wọ́n ṣe pa wọ́n láṣẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n pa àwọn tó jẹ́ òṣìṣẹ́ Ọlọ́run láṣẹ kí nìyẹn o wọ́n pa wọ́n láṣẹ kí ni ká mọ kí ni o ká mọ wá nǹkan tó jẹ́ nǹkan tó ká mọ wá nǹkan tó yẹ sí pé ó jẹ́ òwò ẹ̀tọ́ àti ìmọ̀ ṣe kí nìyẹn o àti ìmọ̀ jẹun ẹ̀tọ́ tó yẹ méjèèjì yẹn ṣe bẹ̀rẹ̀ ó ní bá ṣe papọ̀ mọ́ra wọn téèyàn bá ti ń jẹ nǹkan tó jẹ́ nǹkan halali nǹkan tí èèyàn fi lọ́tọ́ jẹ́ halali gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ jọ́sìn yẹn náà á mọ̀ ní orípa lórí ìjọsìn yẹn tó yẹ kí méjì jọ ń tẹ̀lé àwọn ni kí Ọlọ́run bá sọ nínú hadithi Ọlọ́run bá ní pé kí nìyẹn o ya ayyuha rusul Ọlọ́run bá ní pé mo pe ẹ̀yin òṣìṣẹ́ Ọlọ́run bá o kúlù mílọ̀ tọ̀ yìí bá ẹ mọ̀ kí nìyẹn o ẹ mọ̀ jẹ nǹkan tó mọ́ wa'malu salihan ẹ sì mọ̀ ṣiṣẹ́ dáadáa. A sọ fún wa lẹ́ẹ̀kan pé bó ṣe pa wá ta jẹ́ àwọn mùmí lẹ́sàn pé ká máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló pa àwọn òṣìṣẹ́ Ọlọ́run náà lẹ́sẹ̀ pé ká máa ṣiṣẹ́. Nínú àwọn ojúlówó iṣẹ́ tó wá pa wá torí pé ọ̀tọ̀ ni ọ̀rọ̀ àkídà torí pé kò yẹ ẹgbẹ́ sọ̀rọ̀ nísìnyí táà ní mú ọ̀rọ̀ àti ọkàn wá tó nínú wàhálà tá à ń kojú ti nísìnyí kódà ẹni tí ò bá ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ tá máa níwò inú ẹ̀mí ẹ̀ pé ó dà pé ìsìláàmù yẹn gan kì í yàn kúrẹ́ àwọn ọmọ ìyà síbẹ̀ lábẹ́ tẹ̀ ń sọ àwọn àlàyé yẹn fún wa káyọ̀ tí wọ́n dé mọ́lẹ̀ ẹ̀sìn tó tó wá gbọ́ níta wọ́n sọ fún ẹ pé nǹkan tẹ̀ ń sọ yìí rọ́bìṣì ni tó wá lọ́bí Ọlọ́run bá tẹ rí ìsìnkú iṣẹ́ Ọlọ́run ọba tiwa ẹ̀júṣe Ọlọ́run ọba lòun náà báwa ṣe jẹ́ ẹrú fọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lòun náà yẹ kí nìyẹn o lòun náà jẹ́ ẹrú ẹwọ Ọlọ́run ọba ni wá ẹwọ Ọlọ́run ọba là níbi tá à ń sọ yìí náà lóòótọ́ ànábì Ọlọ́run ọba ni ó jù wá lọ ṣùgbọ́n ẹwọ Ọlọ́run ọba ni mo kí nìyẹn o gbogbo wa ẹwọ Ọlọ́run ọba ni wá. Lábẹ́ ilé Ọlọ́run fún wa ní pé yá ayyuha rusul Ọlọ́run bá ní kó wọn pe òṣìṣẹ́ Ọlọ́run ọba kulu minat tayyibat ẹ máa jẹ nǹkan tó mọ́ wa'malu salihan ẹ sì máa ṣe iṣẹ́ dáadáa ẹwù nǹkan mi tọ́lọ́ bá papọ̀ ẹ máa jẹ nǹkan tó mọ́ ẹ sì máa ṣiṣẹ́ dáadáa. Ọlọ́run tún wá ti ẹ máa jẹ nǹkan tó yẹ kí nìyẹn o ẹ máa jẹ nǹkan tó mọ́ síwájú kó tó gbé ẹ máa ṣe dáadáa wá tó túmọ̀ sí pé nǹkan méjì nǹkan tó yẹ sí kọ́ kí nìyẹn tó máa ń bára wọn rìn ni. Nínú nǹkan tó gọ̀rọ̀ wa ò kíyèsí mọ́ lónìí òun náà nìkan tá à ń jẹ sẹ́nu pàápàá jùlọ níwọ̀ àwùjọ tó yẹ sí pé àwọn èèyàn bá ti mọ níbẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala mọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ti kà á sí pé wo kẹ́tẹ́ bá jẹ lẹ́yìn wá gbé fòjàre ó ń sọ bí ń bá bíi pé nǹkan tó ń báyà ti rí sẹ́ẹ̀ kó ṣàti lọ náà ni. Torí ọ̀sẹ̀ káyíká tó lọ mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ ń sìn ibi tí lákàrẹ̀ ti ń dàrú dé lónìí wọ́n ti ń lé òbí abike tí wàhálà bá wà láàrin ìlú bóyá kí yẹn wà àbí kí àìríjẹ rímu kó fẹ́ nira díẹ̀ láàrin ìlú ọ̀pọ̀lọpọ̀ kí mọ̀ wípé Ọlọ́run ọba ṣe ń pèsè fún ọ lásìkò tó yẹ sí pé nǹkan dẹrùn Ọlọ́run ọba àyẹn náà kúrò lórí ìtẹ́ òun náà ló ṣe ń pèsè fún wa dòní o káwa náà ronú sí i Ọlọ́run bá wà lẹ́bi Ọlọ́run ọba wípé ẹ máa jẹ nǹkan tó mọ́ wa'malu salihan ẹ sì máa jẹ dáadáa Ọlọ́run dájú ẹ̀ka wà lẹ́bi Ọlọ́run ọba tó bá yẹ kó Ọlọ́run ọba dájú ẹ̀ka wà lẹ́bi ọba ẹ sì bí àwọn wà lẹ́yìn wọn kọ́ àfi káwa gan múra kò wá sí báyìí fẹ́ múra ju ká tún àníyàn wa ṣe sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lọ tó pọ̀lọpọ̀ nira tọ́pọ̀lọpọ̀ wà nù ẹ̀ lónìí
wallahi ọ̀pọ̀lọpọ̀ wallahi pé àtún àníyàn wa ṣe sọ́nà subhanahu wa ta'ala ni lórí ẹ̀sìn àwọn afọ́wọ́ tó máa ń bá wa sọ̀rọ̀ wọ́n ṣe máa dá apàlọ́ síbi ọ̀rọ̀ àkídà ni tó wọ́n pé tákìdá wọn èyí ti wọ́ wallahi kò síbi nǹkan bí ò ṣe ní wọ́ lẹ́yìn rẹ̀ ẹni tákìdá wọn fi èjì ẹ̀ nílẹ̀ rẹ̀ tó mọ̀ kọ́ wọn sọ̀rọ̀ wọn ló ń pèsè jíjẹ mú fẹ́ dà wallahi tó bá nira àníyàn rẹ̀ á sì mọ̀ bá lọ pé ọlọ́ọ̀bá ló ń ṣe é sẹ́ á pèsè fún mi àwọn ṣiṣẹ́ kun òkú ewé kò ní ṣiṣẹ́ o ṣùgbọ́n kò ní jẹ́ kó rẹ̀wẹ̀sì kò dẹ̀ ní jẹ́ kó mọ ní lẹ́mìí pé wo ọ ti ní pé ìdáta tiẹ̀ wáyé kò sálàálì wọn jẹ́ àrẹ aráàmù ló kù kéèf kò pọ́sibú ọlọ́run tó ní ká mọ ẹ̀jẹ̀ nǹkan tó mọ́ kò wá ní pèsè àlàálì mọ́ fún wa wàláì kò rọrùn abúrọ̀rùn ni àbíbìnkan mọ́ ń lé ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni kò rọrùn kò ẹ́ sí pé ọlọ́run tó yẹ kó tó ká mọ ẹ̀jẹ̀ nǹkan tó mọ́ àwọn ẹ́sì ìbámu wa lè fún wa kò wá ní sí àyè halali wọn wàláì kò pọ́sibú àyè halali wà ádẹ́sì mọ́ bẹ hátà kìyàmì sáà tí àgbà ìṣòwò adé ni. sọ́wọ́n bá ní kẹ̀yẹ́ ànábì ọlọ́run wa kúrò mílẹ̀ kan yìí bá àtẹ̀mọ́ ẹ̀jẹ̀ nǹkan tó wọ́n wá àmàlù sọ́ọ̀lì ha ẹ̀sìn mọ́ ṣiṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa rèé inú rẹ̀ ní sọ̀láàtù wa zàká gbogbo àwọn iṣẹ́ tó kẹta àmọ́ níṣẹ́ dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ subhanahu wa tẹ̀síwájú ní hadithi ọwọ́ ìgbé yá ayú alladhina amanu ọlọ́wọ́ ni wọ́n pè é lọ́dọ̀dọ̀ kulu mina tayyibati ma razaqnakum ẹ máa jẹ nǹkan tó mọ́ nínú àwọn nǹkan tá a pèsè fún yín Allahu akbar ayé aláwọ̀ kọ́ yẹn ọlọ́wọ́ ọba ọ̀sán tó máa wọ̀dà kò fi síbẹ̀ fún tàwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba pé ọlọ́wọ́ ti wá mọ̀ yí pé àwọn ti wà tí wọ́n fẹ́ ní dáwọ́tì pé àbí ṣe nǹkan yìí dẹ̀ pọ̀ sí wọn lọ́wọ́ kulu mina tayyibati ma razaqnakum ẹ máa jẹ nǹkan tó mọ́ nǹkan halal nínú àwọn nǹkan táwọn Ọlọ́run bá pèsè fún yín tó túnmọ̀ sí kí Ọlọ́run bá pèsè nǹkan halal fún wa bó bá ṣe lè wù kó kéré mọ́ wallahi Ọlọ́run bá pèsè rẹ̀ fún wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àìtún àníyàn wa ṣe sọ́lọ́run ọba ló yá fi mọ́ rí wípé àdínkù tẹ̀ sọ́nà halal wọ́n là ráàmù nìkan ló kù nǹkan tó dẹ̀ possible ni tó ẹ́ sí káwọn èèyàn ṣì ń bẹ lórí ẹ̀ tó ń jẹ́ mùsùlùmí kódà kó mọ́ jẹ́ kó mọ́ jẹ́ mùsùlùmí kó wáyé ká ní kò tí wá sí àlálì náà fi haramu wallahi kò possible tó wọ́n ní tà ń sọ yìí sí ká tó wá síbẹ̀ lónìí nínú àwọn ọ̀gá tí ó wújú náà ni pé alhamdulillah kò fẹ́ ẹsẹ̀ ni tí ò jẹun látàárọ̀ dì sí wọ́n tẹ̀ wá lé títí èyí lè wá mu gàrí o àsọ́gbọ̀n kankan lájọ jẹ o òní Sunday bẹ́ẹ̀ lómi ìsúnmí ara ẹ̀sì àti chicken ló jẹ́ ń lè wọ́n wáyé gbá láyé sí ṣùgbọ́n pẹ́ẹ́nì kan wá mẹ̀mí kò wá tí ì jẹun kódà wọ́n ti wá kéré jù àmú gàrí ìwà mu gàrí yẹn náà ìmu gàrí tà ń sọ yẹn náà Ọlọ́run ọba ló pèsè rẹ̀ fẹ́ wú rẹ̀ ìwà pèsè rẹ̀ yẹn ó ń túmọ̀ sí pé Ọlọ́run ọba tó pèsè rẹ̀ yẹn tó ẹ́ sí pé ọ̀nà halal ló ti gẹ̀ẹ́sì rẹ̀ ó ń túmọ̀ sí pé halal sì ń bẹ tó lè máa jẹ náà nìyẹn tó wá lọ jẹ́ lọ́nà ìdàkejì bẹ́ẹ̀ sí pé ọ̀nà haramu lè gbà jẹ́ àfi kí yẹn kíyè sára rẹ̀ tó wá èèyàn kan sì wà lónìí wallahi kò ṣàwà nìkan lára ni ọlọ́nà làwọn pẹ́ nìyà wà nínú ìlú ẹni tó ń sọ̀rọ̀ ìgbẹ́ bí wọ́n ní bílíọ̀nù àbí mílíọ̀nù nílé wọn náà jọ wà lu Nàìjíríà náà ni kọ́nà kó wà ní sọ̀gbàdẹ̀wò fún wa ní wọ́n ṣe lé tó yìí náà ó sì tún lè jù báyìí lọ ní àsìkò àwọn kan ó sì tún lè jù báyìí lọ ní àwọn fáìlì lórílẹ̀ ayé ìdájọ́ wà lórí nǹkan tó jẹ́ nǹkan mímọ́ tó jẹ́ halal tá a pèsè fún yín torí ẹ jẹ́ ká wọnú ẹ̀mí wa lọ ẹ jẹ́ á wò káwa náà wò pé sọ́lọ́run ọba tó pèsè fáwọn tó ń jẹ halal yẹn wọ́n mọ̀ nínú àwọn táwọn ẹ̀mẹ́sì mùsùlùmí náà ní gbogbo wa kò dẹ̀ sí gbogbo náà lágbà wípé àwọn kan sì wà tó ẹ́ sí pé ìgbésí ayé tí wọ́n sì dájú títí wa lọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ayé pé àwọn sì ń rí jẹun mu ju títí wa lọ ṣé gbogbo wọn náà náà wá ń rí halal tá à ń sọ fúnra wa yìí nǹkan tó yíwẹ̀ tó wọn bá ń sọ yìí náà sùn Ọlọ́run ọba sì mọ̀ kó sì wà náà ni á dẹ̀ mọ bẹ táyọ̀ fi ní jáyé mọ́ náà ni. tẹ́lẹ̀ máa rí báyìí ó fi ń tọ́ka sí fún wa pé ẹ jẹ́ kí àwọn tá a kóra ní mùsùlùmí ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ kí a ronú sí àwọn ayé Ọlọ́run subhanahu wa ta'ala ìrònú sí òun náà ní ká fi ṣiṣẹ́ ṣe ká dàmú rẹ̀ pé Ọlọ́run tó sọ báyìí pé àníṣe tó pé kí ni tó lóun pèsè halali fún wa yìí halali ẹ̀ lè fi mọ wáṣẹ̀
tí ẹ bá dààmú ẹ kí ọlọ́run báyìí wọ́n náà ló sọ báyìí ó lẹ nípa olówó ní halali yẹn ló pèsè fún akámọ́ jẹ pàápàá jùlọ àwọn mùsùlùmí kí ẹ wá dààmú ẹ nínú ẹ̀mí rẹ̀ kí ẹ dẹ́ nínú ẹ̀mí àníṣẹ́mi ìfẹ́ jẹ haram halali yìí náà ní mẹ́mọ́ wá wallahi ẹ máa rí pẹ̀lú ògbọ́n wa subhanahu wa ta'ala tó ọlọ́run bá òní ṣàdéhùn kó mọ́ mú ṣe wallahi kò possible tọ́wọ́ bá ti ṣàdéhùn tó pé nǹkan báyìí wà nǹkan yẹn wà náà ni ó dàbí ọ̀rọ̀ kan tí mo gbọ́ lẹ́nu nǹkan náà àwọn afárá ọ̀ṣẹ́ ara fún wọn wọ́n ní pé kò sí gbà ṣe fẹ́ le tó bí nìkan ìfẹ́ wà láàrin ìlú tó wà èèyàn orí jẹ wọ́n rí mu àwọn àkáǹṣì mọ̀ wà tó ẹ́ sí pé èèwọ̀ ní fún wọn káwọn mọ̀ kọ̀ǹplé báyẹn kan ṣe ń kọ̀ǹpléènì àwọn sì wọ́n wà lábẹ́ pé fàmì ní ẹ̀mọ̀ tí wọ́n bí ká fahadis ṣùgbọ́n kan ọ̀pọ̀lọpọ̀ ògbọ́ ìmọ̀ lónìí nìyẹn ẹlòmí wọ́n sì ilé rẹ̀ sì kódà oúnjẹ tó máa jẹ fún ṣùgbọ́n ẹ̀ta oṣù wà lè rẹ̀ lónìí tó bá jáde síta ó wà yẹ̀tàn kọ́pìlì kí ẹwọ nàìjíríà yìí lé àárín kankan jẹ́ wọ́n náà wọ́n sọ kí ó mọ̀ lé lóòótọ́ ẹwọ ó lé lóòótọ́ kò yẹ kí wọ́n mọ̀ sọ tẹ̀lú tí ó tó wọ́n kí wọ́n mọ̀ orúkọ ọlọ́ba nínú ẹ̀mí ti ẹni tí bó ṣe ń sọ yẹn ó ti ń fi orí ọlọ́wọ́ bá pamọ́ nìyẹn ọlọ́dẹ kí ni fàmì ní ẹ̀mí ti wọ́n bí ká fahadis kí owó tó wà fi ṣe fún ẹ o mọ̀ ṣe kí nìyẹn o mọ̀ sọ lórí ẹ̀hán tẹ̀ mọ́ ẹ jẹ́ kó mọ̀ wà nínú iṣẹ́ kó ń dúpẹ́ fọlọ́wọ́ sọ̀rọ̀ àlọ́ àtàpẹ́ èmi o ọlọ́wọ́ bá sì ṣòro fún mi torí rẹ̀ sí pé kò sí pé lè tó àwọn kan sì wà nínú àánú ọlọ́run ọba pé tí wọ́n á sì mọ ọrọ̀ ohun ju tàwọn yòókù lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn lápá kí n ronú sí i kí n ronú sí ibi tó le ká lọ yanjú mọ́ pé kíní ilé ó le ọdún yìí sẹ́yìn náà ìwé ká wò àti wà ní oṣù kẹwàá ń sìn láti àtọ́dún ti bẹ̀rẹ̀ àbí ká tiẹ̀ ṣí gẹ́lẹ́gbẹ̀rẹ̀ àti yọ sọ́bsídì bí ó ti pọ́dún kan ṣáà bí wọ́n ti pọ́dún kan káwo àtìgbà yẹn sí àsìkò tá a wà yìí káwo àsìkò yẹn sásìkò tá a wà yìí ṣó pọ́sibù kẹ́nìkan nu wa kó wá sọ pé láti gbà yẹn o òun ò jẹ òun ò dẹ̀ mú láti gbà yẹn nì sí. kò ní sí láyé mọ̀ ṣùgbọ́n ìjọba làwọn olú rẹ̀ pé ọlọ́run wọn máa jọ sọ́bsidì láti gbà yẹn nì sí mọ̀ ń jẹun kódà bí ò tiẹ̀ bí wọ́n kí nǹkan tó tiẹ̀ wí kọ́ mọ̀ ń jẹ ṣùgbọ́n láti gbà yẹn nì sí mọ̀ ń jẹun ta ló rọ̀ ọ́ rí. وقليل من عبادي الشكور ẹni tó àwọn tó máa ń dúpẹ́ àwọn tó kéré àwọn tó máa ń dúpẹ́ ọba àwọn ló kéré jù àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala mélòó ni wà ló ronú rẹ̀ torí pé àkí ronú pé ìdẹ̀ra kan wà tó yẹ sí pé wọ́n máa ń ṣe fún wa àmọ́ òun rábí kí mo ẹgbẹ́ kó fẹ́ tó yìí kò tí ì fẹ́ tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ni tó dẹ̀ sí pé ọ̀nà àlálì tá ń ṣiṣẹ́ náà ní òun náà fi ń ṣe àmìṣẹ́gbìyànjú yẹn ọlọ́rẹ̀ ní kó mọ bọ́ sí ewu láti bẹ̀rẹ̀ sí àwọn ọmọ wọn ṣe lọ skul tuntun ọlá wà níbẹ̀ yìí sí kò sẹ́ni tó wá kódà bẹ́ẹ̀ tó dájú wípé kò sẹ́ni tó ẹ́sí kó yí aṣọ wá sí ibà ìpínlẹ̀ ní ká àbú kan ń bọ̀ àbímú kan ń bọ̀ kò wá tó máa wọ ẹ̀ẹ́kẹ́ kan fún láṣọ lu wa ó dábí lójú pé kò sí nu wa mìíràn lóòótọ́ aṣọ wa lè lágbára ju wa lọ tó túmọ̀ sí pé ọlọ́run ọba wọn tó ẹ sí pé àláàlì yẹn sì wà lẹ́ẹ̀mí kúlù mi lè tọ̀jì bá ti mẹ́rọ̀ ọ̀dà kan náà ẹ máa jẹ nínú nǹkan ẹ máa jẹ nǹkan tó dá nínú àwọn tá a pèsè fún yín tó ń ṣe halalan tayyiba so eléyìí nínú àwọn abala tó ẹ sí kọ́kọ́lọ́pọ̀ kí n ronú sí i tá a bá ń ronú sí i láàlè fún wa ní ìdúró ṣinṣin pé mo ṣe wà yí sẹ́ẹ̀ mo ṣe ń tẹ́ tó fi ń rí ọ́ṣù mo dẹ̀ fi rí kíní ìyẹnjú lórí halal mẹ́mọ̀ kọ̀ntínú lórí halal náà ni ìhádẹ̀ wọn pẹ̀lú ọmọ subhanahu wa ta'ala lè lórí wọ́n dẹ̀ mọ́ ṣe wọ́n fún yẹn tó inna Allaha la yudi'u ajra al-muhsinin ọlọ́run ọba ò ní lọ ẹ̀san àwọn tó wá jẹ́ òṣèré ọlọ́run ọba ní lẹ́san wọn láàyè so nínú àwọn tó yẹ ká kíyèsí rẹ̀ ọ̀nà halal ẹ̀jẹ̀ àkíyèsí nǹkan tó ń jẹ́ halal òun náà nìkan tó yẹ sí pé ọlọ́run ọba grant wa pé a lè jẹ nǹkan yìí tó yẹ sí pé mímí mọ́ ni ó mọ́ onídọ̀tí inú bá a ṣe wá gẹ́ẹ̀tì ẹ̀ náà a gẹ́ẹ̀tì ẹ̀ lọ́nà tí èèyàn ń gbà gẹ́ẹ̀tì nǹkan tó yẹ sí pé àjí bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ àṣẹ kí nìyẹn o àdọwọ́rú bóyá ara ni bóyá fún wa ni bóyá èèyàn kan náà lọ́yẹ kí nìyẹn o lọ́ní ká mọ̀ lọ́lọ́ náà ni so àwọn nǹkan tó yẹ sí pé kò ṣáàyẹ kí àjí àdẹ̀ dọwọ́rú àdẹ̀ ṣe kí nìyẹn o àdẹ̀ lọ ẹni tó yẹ kí àdẹ̀ lọ ẹni tó ní lọ́wọ́ gbà so tàdé ń gẹ́ẹ̀tì ẹ̀rẹ̀ fi ń ṣègbésí ayé wa
sọ nǹkan tó ń jẹ́ halal náà nìyẹn so tọ́yìbà tó dẹ̀ yẹ sí pé nǹkan tó yẹ sí kó mọ́ ni mùsùlùmí ò kí ń jẹ́ ìdọ̀tí báyìí sọ fún wa mẹ́rin ọ̀rọ̀ àbí sọ̀rọ̀ nǹkan tó mọ́ ni mùsùlùmí máa ń jẹ tó wáyé ká wá ń jẹ nǹkan tó wáyé sí nǹkan tó máa fọ́lọ́wọ́ bá wa náà nǹkan tó yẹ kí nìyẹn nǹkan tó yẹ kó mọ́ náà nǹkan tó fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala eléyìí nínú àwọn nǹkan tó yẹ ká kíyèsí púpọ̀ ni tá a bá ń ronú sí àwọn nǹkan àwọn ronú sí àwọn ẹ̀yìn wa tó yẹ sí pé náà halal lágbà rí a máa rí wípé bọ́lá àwọn táwọn èèyàn náà halal mẹ́ta bá sì dúró lórí rẹ̀ àṣẹ mọ́ kọ̀ntínú láti mọ rí náà tọ́lọ̀ wọn ò lè ká halal kò lè ká kúrò lẹ̀ àdéhùn ọlọ́wọ́ bá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ẹ́sìpọ́ náà mí ló bá ń gbà rí ha wàláhì kó lọ ronúkú àdá torí pé tó ẹ́sìpọ́ náà haramu ló ń gbà rí jíjẹ mu láti jọ ẹ̀ dì sí wá ronú sí èyí tí ẹ́sìpọ́ wọn ò ṣe haramu tí wọ́n ṣe èèwọ̀ tí wọ́n ṣe yẹn wáyé pé òun náà ń jẹ òun mu náà lóòótọ́ ó lè mọ́ tó tiẹ̀ ṣùgbọ́n lápòun náà dúró tó ọlọ́run dẹ̀ ń bọ̀ so eléyìí nínú nǹkan tó yẹ ká gbìyànjú láti kíyèsí púpọ̀ ni torí pé ìmọ̀ jẹ nǹkan tó mọ́ tó jẹ́ nǹkan halal ó máa ń ní orí pa lórí ìgbésí ayé wa lórí níní wa lórí àìní ọmọ níkàpá kódà ó máa ń nílàpá lórí àwọn ọmọ wa kódà ó máa ń nílàpá lórí àwọn dúkìá wa ló fi wá bàtàdí sì ṣe ń lọ ó wá ní kí wàzákà rajulun ànábì wa tẹ̀síwá wọn wá gbé nílẹ̀ o rajulun ọkùnrin kan yutilu safar ó ti wà lórí ìrìn àjò ó ti pẹ́ ó ti ń ṣe ìrìn àjò kí ẹ máa ṣe ìrìn àjò òsì ìrẹ̀kẹ́ tó wà lórí ìrìn àjò nínú àwọn ọ̀nà tọ́lọ́ máa ń tètè gbàdúrà àwọn jù lẹ́ni tó wà lórí ìrìn àjò so ẹni yìí tó ti wà lórí ìrìn àjò ash'atha wa aghbar ó yẹ kí nìyẹn ó ti dààmú ó ti wà lórí ìrìn àjò tó ìṣe ìrìn àjò lásán gan wàhálà kan lọ́tọ̀ ó tún wá ti dààmú lórí ìrìn àjò rẹ̀ wà aghbar tẹ́wá tó wá rí gan náà ó ti mú kú tó yẹ sí pé ẹṣin ló gùn ni kódà bó yẹ mọ́tò gan náà torí àwọn ẹṣin ìrìn àjò láwọn olúwa yìí gan tẹ́lẹ̀ wá tí àwọn èèyàn tó tí ò ní ẹṣin travel láwọn ọ̀nà kan tí ẹ bá débi tí ẹ ń lọ àyìnká máa rí wọn kí ló dé sí ẹjá yìí láti rìn lẹ́lẹ̀ ni wọ́n á ṣìyàn mú láwọn ọ̀nà kan kò tẹ́lẹ̀ ká lọ jìnnà gan àwọn ọ̀nà wáyé gan tó wá gbẹ tó wá lásìkò ẹ̀rùn gan tí ẹ bá gbọ́ kàdà gan gbogbo ojú yàn gan wá kí wá ló ṣẹlẹ̀ báyìí èyí ti mú kú so yóò ṣe ìrìnàjò ní o ká tó tẹ̀lé kó ṣe ìrìnàjò lọ sí ibi tó jìnnà àtọ́lá sáfà ó ti ṣe ìrìnàjò ó ti lọ jìnnà ash'atha wa aghbar ó ti dààmú ó tún ti mú kú ẹ̀wọ̀ nǹkan tó pèsè ààrẹ tó ṣe ìrìnàjò yẹn o ẹni yìí ó wà lórí ìrìnàjò tó yẹ sí kọ́ ọlọ́mọ ètè gbàdúrà ó wà lórí ìrìnàjò ó tún ti wá dààmú tó yẹ kó ti wà nínú dààmú dààbò ó tún wáyé tí kẹ́ tó wá tún rí rẹ̀rùn kí ẹni yìí ó ti tàbá ní lóòótọ́ ó ti dààmú lóòótọ́ ìyá ń fa àyàdé yìí làsàmọ́ ó tún máa wáyé gíní ẹ̀ ó wá tún tẹ́wọ̀ rẹ̀ sókè olórí àjò ni ẹni tó wà nù dààmú dààbò ni ó tún wá tẹ́wọ̀ rẹ̀ sókè tó ń pé ya Rabb ó ní ìwọ Ọlọ́run ọba mi o olórí àjò ẹ̀wọ̀n kẹta kà fún ẹwà ó wà lórí ìrìn àjò ó ti dààmú ó tún wá rántí pé nìkan wà tá a tún máa ń pè tó ń jẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala kò tún wá pè lásán ó tẹ́wọ́ àdúrà torí kò tún wá tẹ́wọ́ àdúrà lásán ó tún wá mọ ọkọ̀ tẹ́lẹ̀ fún máa ń pè Ọlọ́run ọba tí náà ọkọ̀ tẹ́lẹ̀ fún máa ń pè Ọlọ́run kí ẹ máa pọ̀ Ọlọ́run ọba ní ya Rabb kí ẹ máa pè ní Ọlọ́run ọba kí nìyẹn o ọba tó yẹ sí pé òun náà ló ti kí nìyẹn ló dá ọba àgbáńlá ilé kó náà ló kápáyé òun ló ń darí rẹ̀ síbẹ̀síbẹ̀ náà bó ṣe wá ń ṣe ogun eléyìí tó yẹ sí pé ẹ̀ka àdúrà rẹ̀ tètè gbà alẹ́bí wa ní kékeré nìyẹn o wa mat'amuhu haram ṣùgbọ́n jíjẹ rẹ̀ tó ń jẹ oúnjẹ rẹ̀ tó ń jẹ haram ló ń jẹ wa mashrabuhu haram nǹkan tó ń mu náà haram ni wa malbasuhu haram oúnjẹ èèwọ̀ ó mú èèwọ̀ ó tún wá wọ ẹ̀wù èèwọ̀ sọ́rùn
èèwọ̀ tá a lọ́wọ́ ẹ̀rọ ìwúlò pé nǹkan tó ń mú yẹn ọ̀nà tó gbà rí kò ní sọ̀nà halal ló gbà rí oúnjẹ tó ń jẹ ọ̀nà haram ló gbà rí omi tó ń mú ọ̀nà haram ló gbà rí gbọ́n tún wà sọ́hùn náà ọ̀nà haram ló gbà rí alábíwá gẹ́fà anna yustajabu lahu Allahu akbar báwo lọ́nà ìbẹ́ gbàdúrà ọ̀rọ̀ ẹni báyìí Allahu akbar ẹni yìí ẹni tá à ń sọ yìí táwọn ìṣàlẹ̀ fún àyè sí ipò tó wà yẹn ipò ẹni tó yẹ ká dùn àyè tètè gbà ni torí rí àjò ló wà a lè rí àdí tó fẹsẹ̀ múlẹ̀ pé kí ni àwọn mẹ́ta kan nínú àwọn tábìlì àkọ́kọ́ àwọn ọmọ yẹn ti gbàdúrà wọn pé àdúrà wọn báyìí tó bá ti wà yẹn ti gbà òun náà ló ṣe wọn ló ṣe rí àjò ẹni yìí tún wá rè ó tún wá wà nínú dààmú dààbò kò tún wáyé ṣèyẹn lásán ó tún wáyé tó ẹ sí pé tẹ bá tẹ̀yìn wá ẹ̀sẹ̀ wọn kẹ́ni yìí ó ní ìdí kí nìyẹn ó ní ìdí àánú lóòótọ́ ó tún wé ṣàdúrà kò pé o ṣá o kò pé ogún kò pé ọyá o ọlọ́run wa náà ló tẹ́wọ́ sí pé ọlọ́run ọba mi o ló ń pè àlẹ́bí wa ní kí nìyẹn o ẹni tó ń ṣàdúrà yìí nǹkan tó ń jẹ sínú rẹ̀ haram ni nǹkan tó ń mu sínú rẹ̀ haram ni nǹkan tó ń wọ̀ sọ́rùn haram ni fa anna yustajabu lahu bọ́ọ̀lù lọ́lọ́run ìbẹ̀ gba owó àdúrà ẹni báyìí. bẹ́ẹ̀ ni ibùsùn wá rí lẹ́yìn pé ó tó wáyé pé mashrabuhu haram mashrabuhu haram náà wa ghudhiya bil haram ó tó wáyé sí pé ó tún wá jẹ haram yẹn ó tún jẹ yó tó wáyé pé ó jẹ haram wẹ́wẹ́ ó jẹ lásán wa ghudhiya bil haram ó tún wá jẹ haram yẹn ó tún jẹ yó mẹ́mù náà wá ṣe tu nìyẹn bàtà wọn pé ṣé ó tún wá jẹ haram yẹn náà mẹ́mù náà wá tó tu báyìí ọmọ lábọ́ra ni ó dẹ̀ gbọ́ láwọn wa sọ́tọ́ wà lè túbọ̀ ayé pé túbọ̀ rẹ̀ náà yẹn kíkì nìyẹn ó jẹ́ yóò lóòótọ́ náà ni táwọn olóhùn náà àwọn ṣáàrù hadithi ọ̀nà náà àwí agẹ́bí ti ṣáàrù ṣékùnà Muhammad Salih Al-Uthaymin rahimahullah ta'ala. ilé ìwáyé tí wọ́n túmọ̀ sí kẹ̀kẹ́ ń túmọ̀ sí pé lára ọ̀nà tí wọ́n sì máa ń kọ́ di kí èèyàn máa ètè rí àánú ọlọ́run ọba òun náà ni kí ẹ̀ máa jẹ nǹkan tó jẹ́ haram ìmọ̀ jẹ́ nǹkan haramu rẹ̀ ó dẹ̀ máa ń bẹ̀rẹ̀ láti kí nìyẹn o láti ìmọ̀ ṣòwò haramu ní tí ìmọ̀ wá ṣòwò haramu ayé sí pé bí tí yẹn ti ń gẹ́ẹ̀tì nǹkan ẹ̀yẹ nǹkan haramu ni tó wá ní pé ilé ta fi tọ́ mọ́ ni èrì lápadà wò tó wá yẹ sí pé tí ti ń gẹ́ẹ̀tì owó haramu ni so tó wá fi ra oúnjẹ náà oúnjẹ ìwọ̀ là ń jẹ sínú wa lóòótọ́ ẹni tàbí wáyé lọ́dọ̀ rẹ̀ kò kán tiẹ̀ o wọ́n lọ ránjẹ ni ṣùgbọ́n oúnjẹ tí wọ́n rà yẹn pẹ̀lú owó tí wọ́n fi rà lọ́dọ̀ títí ẹ̀yẹ ó ti di haram látàrí ipe tó ti tẹ́ gẹ́ẹ̀tì owó yẹn náà owó haram ló ná kò dẹ̀ sí nǹkan yìí ó máa ń lórí pa lórí ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kódà ó máa ń lórí pa lórí àwọn nǹkan níyàn àfáwà kan wọ́n ṣe àlàfo Sheikh Abdulaziz Hussein wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn lẹ́nìkan wá bá wọn lọ́jọ́ kan ó wá mú ọmọ kan wá bá wọn pé ọmọ yìí kò gbọ́wọ̀ sí mi lẹ́nu ó ṣe ń dààmú lórí ẹ̀ ìfáàtì kódà wọn máa ń fàjọ̀gbọ́n ní nílẹ̀ wọn bá ní UAE ní láyé Dubai lọ́rùn wọn láwọn bèèrè ọ̀rẹ́ pé ṣo máa ń kírun ó lóun máa ń kírun ṣo máa ń ṣàwọn ṣe lóore ó lóun máa ń ṣàwọn ṣe lóore gbogbo àwọn táwọn bèèrè ọ̀rẹ́ níṣẹ́ dáadáa ló lóun máa ń ṣe wọ́n wá ronú sí pé wọ́n ń ṣe yìí lóòótọ́ oúnjẹ aláṣùmọ́ ó wá pé ọmọ yìí báyìí oṣù wáyé sí àwọn yòókù ẹ̀wọ̀n tí ẹ̀rí wọn mọ́ àwọn ti rìn lọ wọ́n ti dàkúdà lọ eléyìí kan tó wá kó lọ́wọ́ náà sòun náà fòun lọ́kàn balẹ̀ tẹ́sí wàhálà lónìí wàhálà lọ́la ni ọlọ́wọ́ bèèrè lọ ẹ̀kọ́ dá olówó dẹ̀ ni irú bísínẹ́sì wo ló ń ṣe ọlọ́wọ́ ṣàlàyé ẹ̀kọ́ kí bísínẹ́sì ẹ̀mí bí tọ́wọ́ ẹ̀ ti wọ́ wá rí lẹ́nu tó bísínẹ́sì tó ń ṣe tó bísínẹ́sì àwọn apáta àwọn ọmọ ló fi ṣe bísínẹ́sì nǹkan tí ó yẹ kó tà ló ń tà owó tí ó yẹ kó ná ló tí ó yẹ kó gbà ló ń gbà ó ṣàṣe ìtẹ̀mọ́ra wọn nǹkan yìí wá lápa lórí àwọn ọmọ rẹ̀ ẹ wo lórí yẹ sí pé tí ẹ bá ń jẹ nǹkan tí ó yẹ sí pé ó jẹ nǹkan haram ọ̀nà tó máa ń gbà lápa ọ̀nà tó lágbára ni ó yẹ sí pé á lápa nínú ìgbésí ayé èèyàn kódà á lápa nínú àdìọ́kẹ́ Ọlọ́hun subhanahu wa ta'ala
tó wáyé lọ́yẹ́ sí kó ti lẹ́yìn pé owó iṣẹ́ kì í yàtì mọ̀ jí kí yàtì mọ̀ náà kan ni ìwé ẹni wẹ́yìn tó ti mọ̀ pé wọ ọlọ́run ọba tí òróró ní jàre tọ́lọ́ ń dẹ́rù rẹ̀ pé kí ni ẹ̀ shadidul iqab ọba jẹ́ kó lè ní fìyà jẹ èmi wọ́n máa wá sọ́nù èmi rẹ̀ pé ọba tí òróró ní jàre ọyá tí àtọwọ́ olówó àtọwọ́ ẹni ọlọ́run fi kankan wọ́n ni ẹ̀wù ọ̀rọ̀ dáràn àtọwọ́ olówó àtọwọ́ ẹni ọlọ́run kí ni ọlọ́run fi kankan wọ́n ni bọ́ọ̀lù wáyé wọ́n sọ́kọ́ ọmọ fòrówó olówó wọn ẹ̀ tí wọ́n lọ lówó ni tó bá ní kọ́ lọ́mọ fòrówó wọn mi àdúrà ẹ̀ sì lọ àtọwọ́ olówó àtọwọ́ ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wá báwọn èèyàn láwùjọ tá a wà lónìí tó yẹ sí ọ̀pọ̀lọpọ̀ òbíkítà bí tán ti ń rí owó mọ́ ṣáàtì mọ́ wá ni ẹlòmíì gan kó dàbí tó mi yàrá àkúyàdé tó wáyé fẹ́ ṣe irú nǹkan báyẹn òun afẹ́ kó nǹkan tiẹ̀ ti ọ̀rọ̀ lọ kò ní fẹ́ kò tẹ̀ fẹ́ gbọ́ wá sí lásìkò yẹn tó wọ́n tó yẹ lọ gbọ́ wá sí ẹ̀mí òun lè lọ rọ̀ pé ó dà pọ̀ ní bísíǹnẹ̀sì yìí ò dáa kò wá ní fẹ́ gbọ́ a máa tẹ́ láti mọ dọ́ọ̀sì pé bí wọ́n sọ fún mi wíwá kò dáa kò ní fẹ́ gbọ́ lásìkò yẹn ó dàbí ẹnìkan ní báyẹn tó wá ti ń sọ̀rọ̀ àkídà báyìí kò kí fẹ́ gbọ́ tó wọ́n ti mọ̀ wípé ọmọ ń ba fọ wàhálà kí wọ́n ṣẹ̀wọ́n mọ́ tí wọ́n ti wá ń ṣe wá sí àkídà nínú kó mọ̀ sùn lásìkò yẹn àbí kó já ó lè ohun ikọ́lù kó já jáde kó láàrin tó ti mọ̀ kí tẹ bá ti ń sọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ yẹn padà bóhun tó ń lọ mọ̀ ṣe ó lè máa yí kírun ṣùgbọ́n wọ̀ ẹ̀bọ̀ yẹn kò fẹ́ fi kalẹ̀ tó ti wá ń sọ̀rọ̀ àkídà kò ní fẹ́ tó lásìkò yẹn bí tí a jẹ́ tó bá ń sọ̀rọ̀ tó jọ ọmọ tó wà ti jọba àkídà ọ̀làwọn àmà lísà kúrò àtúmọ̀ bèbè lọ́wọ́ ike ṣùgbọ́n ilé ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀ ọ̀rọ̀ àkídà ń sìn pé ọ̀rọ̀ àjọ kan pé ẹ mọ́ ṣẹ̀bọ̀ ọmọ ẹ mọ́ sọ lọ́wọ́ ọba ẹ mọ́ ti nǹkan fó ṣàmọ̀ àmọ̀ sùn ni. lẹ́tà yìí pé kò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ lásìkò yẹn tó ti mọ̀ pé nǹkan tó ọ̀nà tó ń rìn yẹn tó wà lọ́gbọ́n yẹn kò dáa ẹ̀mí òun kí nìyẹn ẹ̀mí òun fẹ́ di láti kí nìyẹn láti lè má ṣe nǹkan yẹn bọ́pọ̀lọpọ̀ náà ṣe wá ń ṣe lónìí náà nìyẹn ọ̀nà haram tá a ti mọ̀ àwọn òpé wo àìlẹ́ òkùnkùn ní bá mi ó tọ́ pé lápẹ́jú acb ẹnìkan ni ó fẹ́ ṣe bísínẹ́sì kan lọ́wọ́ bèèrè ọlọ́wọ́ pé ó fẹ́ ṣe bísínẹ́sì kan báyìí o ẹ wọ̀ fúnra tó fẹ́ ṣe bísínẹ́sì yìí ò dáa o tẹ̀mọ́ gba owó èlé o ó ti wá rẹ̀ pé àárín àwọn tó ń sọ fún ẹ ló ti fẹ́ gba owó bó lè wẹ̀ pé àwọn náà lówó ṣùgbọ́n ajáwà sọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún ẹ ó wá padà lọ sẹ́yìn wà lọ bá àwọn tó yẹ sí káwọn òtí ẹ̀jẹ̀ lẹ́sìn ó wà lọ gba owó èlé ẹ lọ́dọ̀ wọn pàtó wà gbà tán ọlọ́run tó máa ń mú yàn ó ṣe kí wàhálà sí lọ́rùn nìyẹn ayé wa ń wá káàkiri kí lè wá fún báyìí àdéhùn ní kó mọ̀ lọ ṣerú nǹkan báyìí wọ́n lọ́kọ́ ti mọ̀ pé àwọn ìṣòtò pé àwọn ọkọ̀ wọn ṣe ó lè ti mọ̀ pé tó wà lọ sọ́dọ̀ àwọn tó jáwọn ọmọ ìyá náà wọn ní kí nìyẹn o wọn ní fóun ní nǹkan yẹn ó wá jẹ́ tó wà lọ sọ́dọ̀ àwọn òkú mọ̀ kankan tí wọ́n wà lọ gbà lọ́dọ̀ tí wọ́n ó wá di wàhálà sí lọ́rùn so pọ́pọ̀lọpọ̀ náà ṣe mọ kí nìyẹn wọ́n ṣe máa ń lo ọgbẹ́ ẹ̀wẹ́ láti mọ̀ fi jẹ àwọn ọmọ nìyẹn tó lè yẹ sí pé ó ní ìlapa lórí ìgbésí ayé wa ọlọ́wọ́ tó ní ká mọ̀ ṣe ká mọ̀ mú ó ti lànà rẹ̀ lẹ̀ fún wa títàgà tó ní ká mọ̀ ṣe kátà káràǹsì halali ní ká mọ̀ tàkárà ká ṣe bísínẹ́sì ká gbọ́ṣẹ́ halali ní fún wa kó lè wíwá tó mọ̀ pé ìsìláàmù ò fi ẹ́ kára níwádé kó láti kẹwàá lè láàrin ìlú lápẹ́jú èsì bí ayé bá yẹ pé owó àti bàyẹ́ lóòótọ́ nǹkan wọ́n láàrin ìlú kéèyàn sọ pé ó kì í máa ṣe ṣiṣẹ́ kan fún yín o máa gbọ́ owó báyìí ni máa gbà owó tó lè máa pọ̀ ni ìsìláàmù ò ní sọ pé owó tó lè máa ti pọ̀ jù wọ́n ló níra ẹ wọ́n ló mọ̀ kí tó wà láàrin ìlú rẹ ṣe lórí ẹsẹ̀ wà ní hadith tó lẹ́sẹ̀ nílẹ̀ hadith Anas radiyallahu anhu ó láti nǹkan wọn láti gbogbo Madina nígbà tí wọ́n gbé sọ́lá mọ́ jíjẹ o gálàtì làṣàárù ìwà nábì kọ́mọ̀ tí wọ́n láàrin ìlú sọ́lá ṣọ́lá wọ́n á rí pé ṣóò ní kí nìyẹn o ṣóò ní sàárọ̀ àwọn nǹkan fún wa ní àwọn tó wà lọ́jà láṣẹ kan mọ̀ tàǹkan níye báyìí alábìnrin ẹ mọ́ bèèrè rẹ̀ lọ́wọ́ mi o èmi kọ́ ni màá sọ fún ìwà ìmọ̀ tàǹkan rẹ̀ kó tó wáyé wúwo yẹn ta lóòótọ́ nǹkan ti wọn ṣùgbọ́n mo gbọ́dọ̀ níkà yẹn mọ̀ tàǹkan wọn ní nǹkan tí ò ní pè wọn torí pé tó wọn bá ti kan mọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ àwọn tó kí nìyẹn o ó wà lọ́kọ́bìdì báàsì òun lọ́wọ́ tó yẹ kó mọ̀ kí nìyẹn ló máa ń fún àrísì kíkọ̀
òun náà lè ló máa ń fẹ́ àrísìkò fẹ́ tó bá wù tó túmọ̀ sí pé kúrò kí nǹkan lè láàrin ìlú wọn náà wàá rí strategize pé kí ni mo tún lè ṣe o ó dà iye báyìí ni mò ń gbà tẹ́lẹ̀ fẹ́ mọ̀ gba iye báyìí halali ni fún ẹ wọ́n tó ń rọjò wọ́n sì ààrẹ ẹlẹ́sẹ̀ kó mọ̀ ta lẹ́sìn náà kò possible ó wà nǹkan ní 500 yìí sí wọ́n lẹ́ ń ta ní 200 tẹ́lẹ̀ wọ́n lẹ́ra 500 so nọ́mbà wọ́n náà máa fi géènì tiẹ̀ náà lé bó lè yẹn ṣe àwọn náà máa ṣe ara pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n halali ẹni ẹ̀tọ́ ẹni pé kí wọ́n náà ta ní ètò àbí ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí iṣẹ́ ọwọ́ náà tí wọ́n lọ́wọ́ pé iṣẹ́ tí mo ń ṣe yìí sì pẹ̀lú ohun tí wọ́n láàrin ìlú yíwá ìlú fẹ́ mọ́ gbà iṣẹ́ tí mo máa ń ṣe wọ́n náà lè gbà á so Islam wá ní kẹ́ nǹkan ti wọ́n o sórí ẹ̀ nǹkan tó iye tó mo rajà ní 500 wọ́n wá ní ká mo ta ní 400 torí pé nǹkan ti ẹ̀kẹ́ wọ́n fara ní àwọn èèyàn Islam kọ́ ló kọ́ ẹ níyẹn o Islam kọ́ ló kọ́ ẹ níyẹn Islam ní kí wọ́n lè kí nìyẹn o ṣe nǹkan tó máa rọ̀ ẹ́ lọ́rùn so nínú àwọn nǹkan tó yẹ kí wọ́n máa ń fa tí ìmọ̀ jẹ haram tó máa ń fà òun náà ní kó mọ kí nìyẹn o ó máa ń fa kí Ọlọ́run máa gba àdúrà yẹn ẹ wá wo adúrú nǹkan tí yẹn bùkátà sí lọ́dọ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala kódà àwọn tó ń ṣe Islam àwọn náà máa ń ṣàdúrà kìtẹ́tẹ́ ọ̀pọ̀ wà dúrà lágbára dé nìyẹn o kí wọ́n á ní pé ìmọ̀ jẹ haramu ìmọ̀ ọmọ haramu ìmọ̀ wọṣọ haramu ìmọ̀ jẹ haramu sínú ó máa ń dínà kọ́ ọmọ gbàdúrà yẹn ewọ́ wọ adúrú nǹkan tó máa dín fún yẹn Ọlọ́run ló mọ iye àdúrà tó lóbi ti ṣe lónìí ta sọ yìí Ọlọ́run ló mọ iye àdúrà tó lóbi ti tọ̀ ọlọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n àdúrà ni ò gbà yìí torí tàbá ní ká tẹnu bọ wípé àwọn nǹkan tó yẹ sí pé yàn bèrè lọ́dọ̀ Ọlọ́run lásán ẹwà ọdún nǹkan tó mọ bèrè káàná ronú sí náà bí a tún fi wá mọ̀ pé ìgbẹ́ tó lágbára nìkan ìjẹ́ kákíyèsí Ànábì sallallahu alaihi wasallam sọ́bí àyíkú lẹ́sẹ̀ lẹ́ pé kí ni ẹ̀rọ tọmọ ìdílé wa ti kú tán inqata anhu al-amalu illa min thalath tọmọ ìdílé wa ti kú tán ó ṣe kí ni ẹ̀rọ kò ní jẹ́ lọ́wọ́ ṣe mọ́ àyàfi kọ́ mẹ́ta kan ló wá sẹ́kù nínú àwọn nǹkan tó wá sẹ́kù òun náà ni tó wá kí ni ẹ̀rọ tó wá fi ọmọ dáadáa lẹ̀ àwọn waladin salihin yad'u lahu àbó fọmọ dáadáa lẹ̀ sáyé tọmọ dáadáa náà wá ń ṣe kí nìyẹn o tó ń ṣàdúrà fún òkú ó ti kú nù sàárè òun náà jẹ́ nù yẹ ẹni tó bá ń jẹ haramu ẹ wo òbí tó ti kú náà tó ti wà nù sàárè tó ẹ́ sí pé ó nídìí àdúrà tó ẹ́ sí pé ọmọ tó fi kalẹ̀ sáyé ọmọ tó fi kalẹ̀ dáadáa tó ṣẹlẹ̀ sáyé ọmọ yẹn sì fẹ́ yàwùyàwù ló ń ṣe tó ń kó wọn lọ́wọ́ àgọ́ ń play tẹ́tẹ́ ó ń play sport ó ń play ọgbà àwọn tẹ́tẹ́ yẹn tó ẹ́ sí pé ó ti lọ ń lọ́wọ́ nìyẹn tó wá ń ṣàdúrà ẹ wọ pé àdúrà yẹn ò ní gbà nìyẹn àbí kò clear ni tó ẹ́ sí pé òbí dẹ̀ wọ́n nu sàárè ó nídìí àdúrà ọmọ tó wá fi lẹ́sẹ̀ tó wọn ṣàdúrà fún ọmọ ló ń jẹ àrọ́ọ̀mù yìí ó wá ń ṣàdúrà fún bàbá rẹ̀ fa anna yustajabu lahu bọ́lọ̀ ìwẹ́ gbàdúrà rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rọ àtàwọn pariwo pé ìgbàlè Ọlọ́run tó ń pèsè fáwọn ẹnìkan lánàá wà lọ́wọ́ lọ́run sí mo sì wà lórí tẹ́dọ̀nù láwọn àsìkò tó yẹ sí gẹ́gẹ́ bí àsìkò ọmọ ọmọdé Aziz tó yẹ sí pé zaka gan lulẹ̀ àwọn olówó yọ zaka wọn rí ògbé fún mi tí ìdẹ̀ra tó pọ̀ ní lásìkò yẹn Ọlọ́run ọba tó wà lásìkò yẹn wallahi ìwọ́n náà ló sì wà lónìí tó yẹ sí káríkà náà máa dúró ní tàbá ń pè é báwọn yẹn náà ṣe pè é ní ádáwà náà lóhùn ṣùgbọ́n táwọn èyí ti lọ táwọn ti lọ lù táwọn ti lọ gbèlè ìbú táwọn ti lù pẹ̀lú nǹkan haram ìyá táwọn jẹ àwọn tán gbọ́wọ́ sí lẹ́nu òun náà làwọn jẹ wá. torí ẹ̀rẹ́ ẹni tí ò bá mọ̀ wà láìkó lọmọ lónìí nínú ọ̀nà tó ga jù tí ẹ̀ máa ń gbà tètè mórí bọ́ tí ẹ̀ máa ń gbà tètè rí mi là níbi ọ̀rọ̀ gbèsè ayé pé èèyàn fẹ́ nǹkan ọ̀rọ̀ nígbèsè ayé èèyàn fẹ́ kí gbèsè ayé máa rọrùn ní ti jíjẹ ní ti mímu ní òun náà ni kí ẹ̀ máa jẹ nǹkan haram kí ẹ̀ máa mu nǹkan haram gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kí ẹ̀ máa wọ̀ nǹkan haram kò dẹ̀ síbi tó ti máa ń bẹ̀rẹ̀ ju bí tí ẹ̀ bá ti gẹ́ẹ̀tì owó tí ẹ̀ fi gẹ́ẹ̀tì nǹkan yìí lọ tọ́pọ̀lọpọ̀ wa ta wà ń bíbá yìí sí ẹ̀rọ tó ń ta oúnjẹ láàrin wọ́n sì wọ́n kéré ju àwa táàtà lọ
tó tó ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ ra oúnjẹ náà ni ìbọ̀lọpọ̀ wa ti gẹ́ẹ̀ṣì owó tàbí ra oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àtàwọn bíbà ẹ̀ náà là ń mú mi bá àti ẹ̀mú something káṣá mú mi tó ẹ́ kó gbẹ́bọ̀ wò sílé ẹ̀ náà ni owó òòrùn fi gbẹ́bọ̀ wò yẹn ṣówó haram ní àbówó halal ṣówó tó jẹ́ owó ẹ̀tọ́ ní àbówó èèwọ̀ tó ẹ́ sí pé owó èèwọ̀ ni bọ́ọ̀ rẹ̀ ò bá lo 50 years láyé tó wá ṣe mú kí ló mú sínú òun mú haram sínú náà ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe ẹ́sìké tó ẹ́ pé wíwọ̀ náà ni tó lọ fowó tó fi ra owó tó gẹ́ẹ̀tì owó haram náà ni ó wá fi ń ra aṣọ tó ẹ́ pé kí ni ó fi ń wọ ẹ̀wù sọ́rùn tó ń wọṣọ ẹ̀wọ̀ báwo làdúrà ṣe fẹ́ gbà àdúrà ò lè gbà ọ́ tó yẹ lára àyàtá máa jẹyàn téyàn ò bá ti kí nìyẹn o téyàn bá ti ń jẹ nǹkan tó jẹ́ haram nìyẹn àdúrà yẹn ò ní gbà á wá fa okùnfà ìyà oríṣiríṣi fún yàn nígbèsí ayé láwọn sọ àti sọ̀tàlẹ̀ kìyàmọ̀ o ọ̀rọ̀ tó ṣe ìyà sí fún wa yìí sọ̀káwà náà flashback ká ronú sí pé owó la fi ń tọ́ ọmọ ọwọ́ ìbúra tí ń gẹ̀ẹ́tì ẹ̀ ọmọ mi wọ̀ wọ̀ láì kó yá yí kó yẹ kí wọ́n kò yẹ kó mọ̀ nǹkan tó ń kọ́ ní skul ṣùgbọ́n tó fi ti ń gẹ̀ẹ́tì owó tó fi ń rànmọ̀ yẹn ní skul gan bí ó ti ń gẹ̀ẹ́tì owó yẹn owó haram ó dẹ̀ iṣẹ́ àdúrà kọ́nà kó fọwọ́ wọn ní kó fọwọ́ wọn láṣẹ yọrí bọ́ọ̀lù fẹ́ láṣẹ yọrí ó ló fà á obìnrin lọ lè kí ó wọ́n ti mọ̀ fọ́fọ́ yàrá fáwọn ọmọ yìí ò tí yá àwọn ẹgbẹ́ rẹ̀ ti yá júùsù tó pọ̀ owó ò tí yá kankan owó tó fi ń ràn lọ lè kí ó bó ló ti rí yìí tí ó kíyèsí ọ̀pọ̀lọpọ̀ kíyèsí àwọn nǹkan wọ̀nyí ó lè lo ipa lórí àwọn nǹkan tá a ní àwọn ọmọ abáwọn èèyàn jà pé kíní ìkíní o àfáàyè òwò tó àwọn ọmọ yẹn jàre ẹwọ ó lè kọjá ṣe fún wọn àwọn ẹgbẹ́ rẹ̀ ti parí ìgbà ti parí ìgbà rẹ̀ ṣùgbọ́n ọmọ tó yẹ kó wọn kò náwó lé lórí ìsìn owó tó fi ń san fún lé kí mo lo ti rí lórí ẹsí pé nínú ọ̀kan táwọn ẹni ìṣáájú wa tí wọ́n pàtàkì púpọ̀ òun náà lọ́rọ́ pé kí wọ́n jẹ nǹkan halal ṣùgbọ́n ó lárí pé báwa náà ṣe rí